Portable ti fún obìnrin míì lóyún, bébí màmá ẹ̀ tún pọ̀ sí i. Bí wọ́n bá ń pe gbajúmọ̀ olórin hip hop tó fẹ́ràn láti máa dáṣà wàhálà ní Habib Kìkíọlá Ọlálọ́mí táwọn èèyàn mọ̀ sí Portable olórin ní bàbá ọlọ́mọ yọyọ, kò sí irọ́ níbẹ̀. Bí wọ́n sì pè é ní aláya púpọ̀, gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ náà ni, nítorí ọkùnrin náà ti tún fún obìnrin míì lóyún báyìí. Kódà wọ́n ní ipò aboyún moṣù kò mọjọ́ lọmọbìnrin ọ̀hún wà, tí yóò sì di ọ̀kan lára àwọn bébí mama ìkà of Africa yìí láìpẹ́. Bébí mama ní àṣà ìgbàlódé táwọn ọ̀dọ́ ìwòyí ń dá gẹ́gẹ́ bí orúkọ tí wọ́n máa ń fún obìnrin tí kò sí nílé ọkọ àmọ́ tó bímọ fọ́kọ ọ̀hún. Wọ́n ní ìyá ọmọ tàbí bébí mama ni. Nínú ọ̀rọ̀ kan tí ìkànnì tó máa ń ṣòfófó lórí ẹ̀rọ ayélujára ní Gistlover gbé sórí ẹ̀rọ ayélujára lópin ọ̀sẹ̀ ọjọ́ àìkú Sunday ọjọ́ 4 oṣù kejì ọdún yìí, níbẹ̀ ni wọ́n ti táṣìírí pé ọmọ Ọlálọ́mí ti tún ní bébí mama tuntun báyìí. Wọ́n ní ẹ̀ ó tún ti ṣẹlẹ̀ o. Ó jọ bí ẹni pé Portable máa tayọ Davido, ìyẹn David Adeleke, àti Tú Bàbà, ìyẹn Tú Fèsì Dìbìà, táwọn méjèèjì jẹ́ olórin bíi tiẹ̀ báyìí o. Portable tún ti fẹ́ di bàbá àbúrò, ó ti ń retí ìkókó tuntun látọ̀dọ̀ obìnrin míì. Kódà ó ti lọ rẹ́ǹtì ilé fún obìnrin náà ní Sango Ọ̀tà. Mi ò bá sọ àdírẹ́sì ẹ̀ fún yín, ṣùgbọ́n a ò fẹ́ kí Bẹ́wàjí lọ bá ọmọ ọlọ́mọ jà ní o. Ọmọ náà kò ní pẹ́ bímọ mọ́. Ọmọ Ọlálọ́mí sì máa ń gbé e lọ sí ilé fàájì Odógúnba rẹ̀ dáadáa. Ẹ máa kí Portable kú oríire báyìí o. Ó ti fẹ́ tayọ àkọọ́lẹ̀ àwọn aṣáájú rẹ̀ pẹ̀lú ìyàwó 9, ìyá ọmọ 5 tó níyì. Igi ewédú ò ní wó pa wá o. Oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ti sọ nípa ìṣẹ̀lẹ̀ yìí, àmọ́ èébú làwọn kan ń bú Portable. Bí ẹnìkan ṣe bú pé oníkiní táǹkàǹsù ni, bẹ́ẹ̀ làwọn míì sọ pé ọkùnrin náà kò fọpọlọ sí ìgbésí ayé rẹ̀ lórí ọ̀rọ̀ olóbìnrin dé. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.